influence gẹ́ẹ̀ yẹn dẹ̀ nìyí ó ń gbowó lórí Dára sí mi gan. ẹ kálẹ́ mà ẹ kálẹ́ everybody. báwo ni Dára sí mi ni ṣé wọ́n ni Ìyàwó Lande? bẹ́ẹ̀ ni mà. onídòkúdò mò ń gbọ́ ẹ. yes ma. ṣe rí bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ from A to Z mi fẹ́ jáde wá síta láti wá sọ̀rọ̀ tẹ́lẹ̀ but at this point I have to talk. ṣe rí number one níbi torí ọ̀rọ̀ Marigold lèmi ṣe jáde o mi ì jáde torí ọ̀rọ̀ ọkọ mi o àbí. ó ti wà mí tẹ́lẹ̀ wọ́n gbọ́. mi ì jáde nítorí ọ̀rọ̀ Lande bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ Marigold gangan ni mo ṣe jáde then pẹ̀lú baba tí yes ma nígbà tí a máa lọ sọ́dọ̀ baba tí kò kí n ṣe pé a lọ ṣe nǹkan kan ní sáìdì ọ̀dọ̀ baba tí o. òtítọ́ ni mo fẹ́ kó sọ fún mi ọkọ mi òtítọ́ ni kò sọ fún mi. nígbà tí a lọ sí ọ̀dọ̀ baba tí ní July mi lè gbàgbé Marigold fẹ́ ṣe launching ní August 2nd nǹkan tí Marigold sọ fún mi ni wípé òun fẹ́ pe baba tí fún MC. ṣé ẹ ti rí pé baba tí right. ibo fẹ́ kí baba tí bóun ṣe MC. yes ma mi ò mọ baba tí rí wípé máa rí baba tí rí láyé mi location kan ni mo ti pàdé wọn èmi àti wọn dẹ̀ kí n sọ̀rọ̀ because èmi máa wo baba tí bí ẹni tó rude tó mi kí n ta sí wọn. ìgbà tí Marigold máa sọ fún mi pé òun fẹ́ lọ pe baba tí as MC pé kí wọ́n bóun ṣe MC wípé kí n tẹ̀lé òun which is tó jẹ́ wípé everywhere tí Marigold yìí bá ń lọ nígbà tó fẹ́ ṣe program yẹn kò síbi tí Marigold máa sọ pé òun fẹ́ lọ sí Lande òní sọ pé kí n tẹ̀lé this wípé bóun àti Lande ṣe jọ close òun àti Lande close gan now ó gbé mi lọ sọ́dọ̀ baba tí nígbà tá a dọ́dọ̀ baba tí ò mọ oróyàn tí mo jẹ́ baba tí ò mọ̀ pé ìyàwó Lande ni mí ìgbà tá a lọ Marigold sọ fún mi wípé òun ò fẹ́ jẹ́ kí baba tí mọ̀ pé òun mú èèyàn bọ̀ pé because baba tí ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yẹn ni wípé baba tí ò dẹ́ kí allow anybody gbogbo àwọn industry people kò kí allow wọn wá sílé ẹ̀. baba tí sọ bẹ́ẹ̀ pé òkè allow àlejò wá sílé òun. yes baba tí ìgbìndẹ̀ bó ṣe sọ fún mi ìgbà tí baba tí dẹ̀ rí mi baba tí béèrè pé Marigold ó sọ fún mi pé òun má lè jóbọ̀ wá sọ́dọ̀ mi ó dẹ̀ ní ẹ má bínú pé àwa ṣe nǹkan bíbá yìí ni pé then mo fẹ́ ẹ ṣáà máa wọlé ẹ jẹ́ ká wọlé a máa sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ fi mú wa wọnú ilé ọ̀dọ̀ wọn. ìgbà tá a dẹ̀ débẹ̀ Marigold sọ wípé òun fẹ́ mu ọtí bàbá tí nípa àwọn ò ní ọtí nu ilé pé torí pé àwọn ò kí ń mu ọtí. so ìgbà tá a dẹ̀ débẹ̀ bàbá sì fún driver wọn ó fún driver wọn pẹ̀lú Marigold ó fún ní ATM ipe kan lọ ra ọtí wá gbogbo time yẹn gbẹ̀mí àti bàbá tí ò ti sọ̀rọ̀ rárá èmi kàn jókòó sí sitting room wọn ni because èmi àti wọn kì í ṣe ọlọ́rọ̀ mi ì mọ̀ wọ́n mi ì free mọ́ wọn. tó kí ló ṣe rí lórí social media ó kẹ́ sọ̀rọ̀ rí. mo fi ọlọ́rọ̀ bá búre mi àti bàbá tí mi àti ẹ̀ sọ̀rọ̀ rí àní dialogue rí láti ìgbà tí mo ti mọ̀ wọ́n. wọ́n dẹ̀ lọ ra ọtí ìgbà tí bàbá tí ra ọtí dé ìwọ Marigold yìí ó ní pé ipe jẹ́ ká play game nǹkan ìgbà ṣé nígbà tí ọ̀rọ̀ yìí máa jáde mà because nǹkan yìí ó ti already scatter so èèyàn ní láti sọ gbogbo nǹkan tó bá wà nídìí ọ̀rọ̀ yìí ẹ understand ṣé nígbà tá a dé ọ̀dọ̀ baba tí Marigold sọ fún mi wípé òun fẹ́ lọ pé baba tí fún MC nǹkan tó sọ fún èmi nìyẹn tẹ̀mí fi tẹ̀lé Marigold ìgbà tí a máa dé ọ̀dọ̀ baba tí kò sọ anything mo fi ọlọ́rọ̀ ọba tó dá mo fi búra Marigold ò sọ anything nípa MC àbí kò ṣe MC mọ́ nǹkan tí Marigold ń sọ ni wípé tó tún béèrè lọ bàbá sí ni wípé téèyàn bá fẹ́ travel lọ sí Qatar téèyàn bá fẹ́ travel báwo lèèyàn ṣe máa travel kìíní kan kìíní ṣé bàbá sí ní èèyàn ní Qatar ṣé mẹ́ pé bàbá sí àti Marigold ọ̀rẹ́ ni wọ́n àwọn méjèèjì máa ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ni wọ́n close gan èmi kàn wọ́n ọ̀kan tó ń sọ ok ìgbà tí wọ́n dẹ̀ ra ọtí dé ok Marigold ìwọ ló bring truth or dare because game yẹn I don't like it.
wáyé tí o láìkẹ́ ṣé o ti gbọ́ ó ti ṣerú ẹ̀ fún ẹ rí tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni mà. this marigold. bí kò tó fẹ́ máa fi ẹ́ máa tajà. no marigold lè sọ pé òun fi mí tajà o. ẹ̀bọ̀ kí lè túbọ̀ kó o ti gbọ́. má. ní language tó ló lò yẹn ó lò ti gbọ́ tó ti lò fún ẹ̀mí kan rí. no mo ní marigold mo ní kò síbi tí a máa dé gbogbo ibùdó gbogbo láàrin everybody láàrin àwọn ọ̀rẹ́ wa tó kù this same marigold yìí ló máa ń mú géèmù tútọ̀ díẹ̀ o ló máa ń bring tútọ̀ díẹ̀ yẹn ló máa ń bring ẹ̀ up. mo fi ọlọ́run ọba tó dá mi mo fi búra tí mo bá parọ́ mọ́ marigold kí ṣẹ̀dẹ̀ ìfìyà jẹ mí ní òru ọ̀gànjọ́ yìí everywhere tá a bá ti dé tí bẹ́ẹ̀ni bá ti rí pé àwọn èèyàn wà ń bẹ̀ especially tó bá ti rí pé ọkùnrin wà ń bẹ̀ marigold máa sọ wípé òun fẹ́ ṣe tútọ̀ díẹ̀ ok gbà tó tàdé tí wọ́n rọtí dé wọn àti driver bàbá tí wọ́n rọtí dé ó ní pé fẹ́ play tútọ̀ díẹ̀ o wípé bíbá yìí wà bọ́rìn. ó wà bọ́rìn. because mo ń gbọ́ gbogbo kan tó sọ látàrí pé mi ni mo mú àbá tútọ̀ díẹ̀ wá àbí no tútọ̀ díẹ̀ marigold ló mú àbá tútọ̀ díẹ̀ wá èmi dẹ̀ ń sọ lọ́jọ́ mo ní mi ìpìlẹ̀ tútọ̀ díẹ̀ o ó ní pé kí ló dé tí pé bíbá yìí ó wà bọ́rìn náà ipò wà bọ́rìn pé ká play tútọ̀ díẹ̀ pé tó kó kàn fi lè wà fun. ẹ mo wá bí wọlé èrè tó mo máa ń interrupt ṣé ẹ ti jọ ń ṣe tẹ́lẹ̀ ni. kí la ti jọ ṣe mà kí lẹ ní pé ṣàtìyàn ṣe tẹ́lẹ̀ ṣé tútọ̀ díẹ̀. òyìnbó náà yóò tútọ̀ díẹ̀. tútọ̀ díẹ̀ is a normal game táwọn èèyàn máa ń play. àtìyàwó ilé náà. no ṣe ẹlòmíì máa ń play ẹlòmíì ò dẹ̀ kí n play ẹ̀. ok. so ìwọ marigold ló ní pé ókè o ká play tútọ̀ díẹ̀ bàbá tí dẹ̀ sọ pé àwọn ò mọ tútọ̀ díẹ̀ pé àwọn ò mọ play wípé ṣé ó mọ̀ pé àwọn ò kí mọ ọtí ó dẹ̀ ní tí wọ́n bá kí mọ ọtí pé wọ́n máa fi owó wọ́n máa fi bail lára wọn. ta ló wá ń gbowó yẹn. marigold ni o. marigold ló ń gba owó yẹn so ìgbà tí o dẹ̀ sọ bàbá tí ló kẹ àwọn máa fowó bí. àtọwọ́ tiẹ̀ tó ṣe fẹ́ náà ni mo gbà sọ́dọ̀. jẹ́ kí n sọ yes ma ẹni kó má yí parọ́. jọ́ torí ọlọ́run jẹ́ kó sọ. máa jọ́ tẹ̀ sílẹ̀ marigold anything tó bá fẹ́ counter ẹ̀ máa jọ́ tẹ̀ sílẹ̀ so tí wọ́n bá fẹ́ sọ tiẹ̀ wàá wá lè counter ẹ̀. so ìwọ marigold yìí ìwọ lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀ kí ni bọ́tù fleece yẹn dọ́là kọ́kọ́ bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀ o kí ni bọ́tù tó máa ń jù sókè yẹn ìwọ ló sọ pé yóò wà interesting mọ́ ó ní kó wà interesting ìpè ká play tútọ̀ díẹ̀ pé tútọ̀ díẹ̀ kó ó máa wà fun even though gbàtà dé ọ̀dọ̀ bàbá tì níwájú ọlọ́run ọba téèyàn ògbùlọ̀ pé jẹ́rìí rọ gbàtà dọ́dọ̀ bàbá tì èmi bẹ́ẹ̀ lọ bàbá tí mo ní ẹ̀jọ́ torí ọlọ́ọ̀ mo ní bàbá tí mo ní ẹ wò bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìyàwó ilé ni mí o ìyàwó làǹdẹ̀dẹ̀ ni mí. o ṣe lójú Mary ló ti sọ àbí. bẹ́ẹ̀ ni lójú Mary àti ojú bàbá tí ni mo ti sọ. bàbá tí dẹ̀ ni àwọn ò mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni mí pé ipò olórun àwọn ò mọ̀ wípé wow. míwẹ̀ ti ṣe dọ́gì tán. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe tán nìyẹn ṣá. rárá o lẹ́yìn ìgbà tá a ṣe tọ́kọ́ nìyẹn o. tó. nígbà wo nìyẹn ṣe. bàbá tí send the request ọ̀rọ̀ náà kan ìyá mo ń gbọ́. so a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní play game ìwọ marigold yìí ìwọ ló kọ́kọ́ bọ́ aṣọ ìwọ ló kọ́kọ́ bọ́ aṣọ ìwọ marigold yìí ìwọ ló lọ sọ́ọ̀kì oko bàbá tí. bàbá tí sọ bẹ́ẹ̀ fún mi. ìwọ ló ibùdó bí bàbá tí ṣe ń díẹ̀ mi ìwọ ló ń díẹ̀ bàbá tí òun díẹ̀ sí. tí bàbá tí sọ fún mi lọ́sàn-án yẹn ni wípé ó ní Dara yìí ò sọ nǹkan kan pé kì í ṣe ọmọ tó bẹ̀ bákan pé yípe Mary ló ń sọ gbogbo ẹ̀. marigold ìwọ ló ń díẹ̀ bàbá tí sí mi òun ló ń díẹ̀ ibùdó kémi àti bàbá tí kí n tẹ̀ tó fìrì mọ́ bàbá tí gan bóyá mo ti máa mọ sí bóyá mo ti máa mú bíi 8 shots. ó mọ̀ mọ́ ọ̀rọ̀ àwọn méjì. ó ti rọ kó tẹjọ lọ rà tó ló sọ fún ọkọ yìí wípé ẹ lọ ẹjọ lọ ra gbó. marigold àti bàbá tí ló smoke èmi ò bá wọn smoke. òkè Mary náà mú gbó. bẹ́ẹ̀ ni mà
Mary Gold àti bàbá tí ló smoke lọ́jọ́ yẹn. So kí tó lè ṣe nǹkan tí Mary Gold ń díẹ̀ mi sí because ó ń díẹ̀ mi fún àwọn hard acting ṣẹ̀dẹ̀ rí Mary. Lọ́kùnrin tí ẹni tó bá pàdé Mary Gold tí ó bá sá. Gbọ́dọ̀ má jẹ́ kí nẹ́tíwọ̀kì ó lọ. Ẹ ló mà. Ẹ padà sẹ́yìn bí ẹ padà ẹ rewind sí bí 1 minute ẹ rewind sí 1 minute. Ok ma ṣẹ́rí Mary Gold yìí ikú pa ni èèyàn ní bó ṣe wà yìí ẹni tó bá pàdé Mary Gold tó bá pàdé ejò kí bẹ́ẹ̀ ó pa Mary Gold wọ́n fi ejò yẹn sílẹ̀ kó máa lọ. Ẹjọ́ ọdọ bàbá tí ó yẹ kó join kìnìún ni má pè mí sórí fóònù. Bí àwùgán ló da àgbèrè sí ẹ lára bẹ́ẹ̀ yẹn àmọ́ ẹlòmíì máa ń fi àgbèrè ṣèyàn ó possible. Kò dágbére kọ́kọ́ sí mi lára o. Ó sì tún box ẹyọ kan ibi tí invite ẹyọ kan yẹn wà press ẹ̀ máa rí níbí. Torí àwọn tó ṣe invite pọ̀ mi ìgbẹ́ ní bọ̀dù wọlé. Hey, but onísìnyí òun blame Mary but mo fẹ́ kó o sọ̀rọ̀ tán. Ikú pa ni ẹ̀dá ni tó yẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ ni mà ẹ̀dá ni. Kí ẹ rí ọjọ́ yẹn mi ì fẹ́ play game yẹn ìwọ Mary yìí ló sọ fún mi wípé wípé kí n play náà pé kí ló wà ń bẹ̀. Ìwọ the same Mary yìí ó wá bring back ìgbà tí nǹkan tí ọkọ mi ti ṣe sẹ́yìn ló sọ fún mi pé ṣé mi gan mọ̀ kan tí Lande gan ṣe ni. Wípé ṣe bí Lande àti lágbájá ti play irú géèmù yìí rí náà. Wípé kí ló wà ń bẹ̀ ó dẹ̀ dárúkọ ọ̀rẹ́ wa yẹn náà torí pé wà tẹ́ ti jọ play rí wípé so kò sí wọn èmi ẹ̀rù rẹ̀ ń ba èmi lọ́jọ́ mo ní Mary because mo mọ̀ pé géèmù yẹn is a dirty game kò dẹ̀ kí n ṣe géèmù tí mo like rárá àti rárá ni. ó náà mo ṣe bẹ̀rẹ̀ dárúkọ rẹ wá yẹn jọ dárúkọ rẹ wá tó bá ti ní sọ̀rọ̀ máa dárúkọ. mi ní dárúkọ ẹ̀ rẹ wá yẹn jọ. Dára òye mi ó ti influence ẹ pẹ̀lú dirty game yẹn ti pẹ́. èmi àti òjò play the best géèmù yẹn. tó bá comment máa press lórí comment ẹ. Yes ma géèmù yẹn ti pẹ́ géèmù yẹn tútọ̀ díẹ̀ ó ti pẹ́ normal game for everybody mọ̀ randomly ni. àti ìyàwó ilé náà mo ṣe ìyàwó ilé náà máa ń ṣe. Kò sẹ́ni tí ò lè ṣe ìyàwó ẹlòmíì lè ẹni tó bá wù. Ṣé ẹ mọ ní tèmi ṣe bí ìtàn tó ṣẹlẹ̀ pé bí ìgbà tí mo fall sí trap Mary ni. Oh fall sí trap máa sọ̀rọ̀ ẹ lọ. Yes ma ẹ jẹ́ kí n sọ rí ìtumọ̀ yẹn pé mo fall because. olóòlò kọ́kọ́ fọ́ọ̀kì ẹ̀ ìyàwó ilé dẹ̀ wà ń bẹ̀. Jerry ọjọ́ yẹn mà ṣe ń gbọ́ mà ìwọ Mary Gold èmi àti ẹ pẹ̀lú bàbá tí nìkan la wà ń bẹ̀ even though gbàtí driver bàbá tí tán ra ọtí yẹn dé máa yẹn lọlé èmi àti bàbá tí nìkan la wà ń bẹ̀ o ìwọ Mary Gold ló ní pé ká play pé kò sí kankan tó wà ń bẹ̀ náà kò sí kankan pé ká play pé ṣe bí normal game ni ok ó dẹ̀ bọ́ṣọ nìyẹn ó bẹ̀rẹ̀ sí play game ó bẹ̀rẹ̀ sí ní díẹ̀ ó ń díẹ̀ mi pé kí n ṣe kan fún bàbá tí èmi náà ń díẹ̀ padà gbogbo nǹkan tó ń díẹ̀ mi. pé tó sọ pé Mary Gold ń lo àfọ̀ṣẹ ó possible máa sọ̀rọ̀ lọ èèyàn lè làfọ̀ṣẹ sọ̀rọ̀ nù ó yẹ kó mọ ní ọmọ nínú gbọ́. kò lo àfọ̀ṣẹ mà. ó lo àfọ̀ṣẹ ló ṣe workout ó lo àfọ̀ṣẹ ní kí n ṣojú lásán máa sọ̀rọ̀ lọ. so bí Mary Gold ṣe wá ń díẹ̀ mi èmi mu ọtí bí Mary Gold ṣe ń díẹ̀ mi tó ń díẹ̀ mi fún acting èmi mu ọtí gbogbo nǹkan tẹ́mi ń díẹ̀ fún ọ̀dà tó máa gbé èèyàn kan sọ̀kalẹ̀ tó bàbá tí ìfẹ́ wọlé mi mọ wáyé tí mi ò fi rórúkọ ẹ̀ ẹgbẹ̀ta ló fẹ́ volunteer láti máa lọ ná pé bọ́sì lè sọ̀rọ̀. Màámi ẹ kú iṣẹ́ o ó dàárọ̀ o. ló dàárọ̀ ọkọ lágbàáyé já o ṣe ọkọ mi God bless you. ẹ ṣe màámi. ṣe lágbàáyé já God bless you. the boss lady gá ti sùn boss lady ó ti sùn ìjẹ́ kí n ra yọ. ẹ wọ́n sọ̀rọ̀ látẹ̀kọ̀ yẹn. èmi ò tí ì sùn ń gbádùn bó ti lọ. pàtó ní kò sọ̀rọ̀ ó sọ̀rọ̀. mo ti sọ̀rọ̀ mi fẹ́ distract wọn. òkè òpó ìrírí ayé lọ́wọ́ àbí. bẹ́ẹ̀ni màá ó ń dùn mọ́ mi gangan ó yẹ kí n ti sùn mí ìdẹ̀rọ̀ oorun sùn torí ṣé ìdún bá jẹ. ó ga ọ máa gbọ́ sọ jàre Dara sí mi mo ń gbọ́ ẹ. yes ma so ìkan tí Mary Gold tó ń díẹ̀ mi sí fún bàbá tí mi ì ṣe èmi mọ. kọ́mẹ̀ntì yìí pípù yìí le o kọ́mẹ̀ntì yìí le ẹjọ́ kó rí pé o ẹ wò ó ṣe o
ẹ ń ṣàbíamọ́ o máa sọ̀rọ̀ lọ má wo kọ́mẹ́ǹtì máa sọ̀rọ̀ ẹ lọ. èmi mu ọtí mo mu ọtí débi mo mu ọtí yẹn mo fẹ́ mu tó bí abi 10 shots. 10. bẹ́ẹ̀ ni mà. òkè ọkọ ẹ mọ̀ kó máa mu. yes na mo máa yes ó mọ̀ pé mo máa mu ọtí dáadáa. ó mọ̀ pé mo máa mu ọtí dáadáa. so ìgbà tí marigold máa wá díẹ̀ mi tó máa díẹ̀ mi last tó máa díẹ̀ mi sí Babati gbogbo pé òun ò bọ́ra ẹ̀ òun ò ṣe kankan ní òun ò sọ́ọ̀tò kó Babati this Mary òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ marigold yìí òun ló kọ́kọ́ bring out to géèmù yẹn o. olórí ẹ̀ kọ́kọ́ bọ́ rẹ̀ sí òwò. bẹ́ẹ̀ ni mà òun ló kọ́kọ́ bọ́ rẹ̀ sí òwò òun dẹ̀ ló kọ́kọ́ bring out to géèmù yẹn. dàtí mi rí pé ẹ ti jọ ń ṣe tẹ́lẹ̀ tó máa ń ṣe kinní yìí bìkọ́ báwo ló ti máa jẹ́ kó rọ́yàn òun tó máa bọ́ra sí òwò. báwo ó bọ́ra dán máa ṣe bóbìnrin lèmi. okay. obìnrin ni mí náà òun ló mọ̀ kan tó ń fẹ́ ṣe fún Babati náà òun ó mọ̀ fa Babati wọnú géèmù yẹn ni. bàbá sẹ́tọ̀ máa sọ̀rọ̀ lọ. ó mọ̀ fa Babati wọnú géèmù yẹn ni. mo ń gbọ́ ẹ. so after that bí Babati wá di okay ó dà pé òun gangan ló díẹ̀ mi fún Babati wípé kí Babati wípé kí tẹ̀ lórí kí Babati tẹ̀ ṣe fún mi náà ṣó tẹ̀ ní pé kán spank mi nàbí ó dà pé ó ní kí n mọ̀ fún Babati ni mi ìrántí. ojú dẹ̀ ti lẹ́rìí. ọlọ́run mi ìrántí story yẹn mọ́ dáadáa but ibi tó ṣe ìkọ́ tí mo ṣàmọ̀ wípé ó díẹ̀ mi fún Babati ní láti pé kí Babati fún mi ní Doggy. Babati wa ń sọ fún mi pé ṣó mọ̀ pé kò sówó lọ́wọ́ àwọn ọmọ because ọjọ́ yóò dẹ̀ kó sówó kọ̀ọ̀kan lọ Babati mọ́ Babati ò dẹ̀ mọ́ tí mu Babati wa ní tí mu. Babati wa ń sanwó mugun. yes Babati ní kò sówó lọ́wọ́ àwọn ọmọ. Babati wa yes ma Babati wa mú kọ́ńdọ̀mù wọn jáde. Babati ọkọ Babati gò lé lọ́jọ́ yẹn mà tí Babati bá wà níbí báyìí wọ́n lè àwọn gọ́lẹ̀. Babati mo ti sẹ́ǹdẹ̀ ní request wọn ló ti accept ẹ o wọn ló kó ẹ ò ní jọ ni máa gbọ́ mi gbọ́. ọkọ Babati ò lé lọ́jọ́ yẹn o. kókó ẹ̀ dẹ́ kéré. so gbà tí ó díẹ̀ mi pé kí Babati fún mi ní Doggy Babati wa mú kọ́ńdọ̀mù jáde. mo wá sọ fún Babati mo ní nǹkan tó ṣe ìfẹ́ ẹ̀ nílé fún mi ní Doggy o ìfẹ́ mo máa jókòó lé yín ni o. Babati wa sọ fún Mary pé kí Mary kọjú sí ara ògiri. but gbogbo ìgbà tó ló máa jókòó lé orí oko Babati yẹn wọ́n ti rọ ẹ lọ́tí yó. kò sẹ́ni bọ̀dì tó rọ èmi mo máa mọ tí dáadáa mo mọ tí mu tí mo bá háì mo máa mọ̀ pé mo háì mu. ó wà conscious gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni mà. ṣé tó fi jókòó lé torí Doggy wọn lè ṣe. èmi àti Babati ò ṣe Doggy o bóyá àwọn gbòmọ̀ kan tó ń jẹ́ Doggy o. òkè jíjókòó lé mi ojókòó lẹ́sùn. mo kàn jókòó lé wọn gan ní lapse ni mà mo jókòó lé wọn ní lapse ni torí kí Mary lè rí nǹkan kí Mary lè wò ó pé bóyá èmi àti wọn ń ṣe nǹkan tí Babati bá wọn gbà kí Babati jáde náà. bó ṣe ẹ plan pé ẹ fẹ́ lọ sẹ́ẹ̀tì Babati ìyọ̀ọ̀pù àbí kí ni tó ń ṣẹlẹ̀ bí ìgbọ́n. mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra èmi ò even though bí ọ̀rọ̀ yẹn gan ṣe ṣẹlẹ̀ I don't understand nǹkan tí Mary sọ fún mi ni wípé òun fẹ́ lọ invite Babati fún program ẹ̀ pé kó wá bóun ṣe MC mà. bọ̀tẹ́ lo language kan yìí pé ó dà pé Babati ti mọ̀ kí ló mọ̀. ìgbà tèmi àti Mary ń sọ̀rọ̀ ni ìgbà tèmi àti ẹ̀ ń sọ̀rọ̀ ni. ok máa sọ̀rọ̀. so bọ́wẹ̀ ọjọ́ yẹn dẹ̀ ní tí Mary sọ pé òun sunu kitchen àsùn ọ̀dọ̀ Babati lọ́jọ́ yẹn mà èmi àti Mary àsùn ọ̀dọ̀ Babati ọjọ́ yẹn á kúrò lọ́dọ̀ Babati lọ́jọ́ yẹn àsùnlé Babati and everything tá a ṣe ń bibẹ̀ yẹn inú kitchen bẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ mà even though both game ipe marigold òun ló dáná òun ló mọ Babati òun ló ń dáná lọ́dọ̀ Babati. so gbà tó yí oyè Babati ń dówó lọ́wọ́ òótọ́ ni Mary kọjú sóbìrì àbò òun ló dé. yes ma Babati ò dó mi mà. oko kan jókòó lé oko ẹ̀ mi ìjókòó lé oko mo jókòó lé Babati lẹ́sẹ̀ ni mà Babati ò dó tí Babati bá wọn gbà kan jáde kan sọ̀rọ̀ Babati ò dó mi. no Babati ti sọ pé àwọn do ẹ má wọrí nípa yẹn ẹ ká sọ kan mi wọ́n ti sọ pé àwọn do ẹ má wọrí. olóhùn ṣe Doggy.
Ọlọ́run ṣe Doggy sọkàn mi má wọrí. Wọ́n ní wọ́n ti sọ. Má wọrí sọkàn mi má wọrí. bóyá mi wàá mú ìgbà tó ń ṣe máa o. O lè má mọ̀ ìwọ sọkàn mi kúrò lórí yẹn. So after that a dẹ̀ kúrò ń bẹ̀ ó kálukú dẹ̀ gbalẹ̀ ẹ̀ lọ kò dẹ̀ sí kankan látàgbà yẹn èmi àti bàbá tí ìgbà mi ti Mary Gold bá kó lé ní àpé kí n pe bàbá tí pé àkí bàbá tí ra pizza fún wa àbí kíní èmi àti bàbá tí ò sọ̀rọ̀ àkí text gan tí Mary Gold tó bá wà lọ́dọ̀ mi òun ló máa ní kí bóun kí n message kí n bóun pe bàbá tí even though gbà mí gan lẹ́ fóun gan ló pe bàbá tí tó máa gbé fóun fún mi. So bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn mà. Báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jáde? Ṣé ibi tí mi ò nǹkan tí mi mọ̀ nìyẹn èmi àti Mary Gold àti bàbá tí nìkan la wà nínú ilé lọ́jọ́ èmi àti Mary Gold àti bàbá tí nìkan la wà níbẹ̀ lọ́jọ́ yẹn. Ó ní bàtà ìdúrà yín pé dírẹ́fà wà níbẹ̀. Wọ́n ní dírẹ́fà wà ráǹdì bẹ́ẹ̀ ni. Kò sí dírẹ́fà kankan láráǹdì mà kò sí anybody láráǹdì èmi bàbá tí àti Mary Gold la wà nínú ilé yẹn. Àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan la wà nínú ilé yẹn àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan la wà nínú ilé yẹn mà. Kí ló fàjà wa àti Mary tí gbogbo mọ́yọ́kan yanrìn ìfi torí èmi ò mọ̀ bí owó jíjẹ àbí ẹ ti jọ ṣe aṣẹ́wó tẹ́lẹ̀ kí ló rò pé ó lè fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Bàbá tí ìfimi sílẹ̀ jọ bàbá tí ìfimi sílẹ̀ tó bá ráyè wọlé ò wọlé mi ì lè sẹ́ni request. Wọ́n dẹ̀ ti wọlé gan tẹ́lẹ̀. Gbogbo ti wọlé tẹ́lẹ̀ yẹn gbogbo wà láyé mi ò fẹ́ máa sọ̀rọ̀ lọ jàre. Kí ló fa iṣẹ́ rò pé wà tí iṣẹ́ rò pé Mary ń jẹ́ lọ́sẹ̀ tẹ́lẹ̀ àbí kí ló fa gbogbo kinní. Yes ma ọ̀rọ̀